Yorùbá o, gbogbo ọmọ Yorùbá o, kẹ́ ẹ darí wálé ká má gbàgbé àṣà ilẹ̀ bàbá wa. Bá a bá dojú ṣó yẹ ká ṣiṣẹ́ o. Àṣà bí bá a bá dojú èrè àkúkú já ṣeré ọ̀hún ni. Street Media Production olódi ní ọ̀nà Ọ̀yọ́ o. Ọ̀yọ́ máa láàfin òjò pàṣẹ kẹrẹmádé ọmọ Àtìbà. Ọ̀yọ́ lónìí káríká máa ṣánpá kékeré lọ́lágẹmọ bàbá wọn ti ń pọlá yíyan. Wọ́n máa sọ Yorùbá wù níwọ̀. Wọ́n máa fìlà kọ̀rí jẹ́ sórí níbi wọ́n pẹ́kọ́ lọ́wọ́ gbowó. Kọ́ ní wọ̀fà fi wọ̀fà lẹ̀. Àṣẹ kọ́ lè dogun, kọ́ lè dìjà, kọ́ bá lè rí jẹ níbẹ̀ ni. Ẹgbọ́n kí ní jòṣà níwájú ọba, èmi ní jẹ́gun níwájú kábíyèsí. Ọ̀yọ́ lọmọ kú ọmọ àrùn, ọmọ òfò, ọmọ kú tí kò gbọdọ̀ pa, àrùn táwọn ò gbọdọ̀ ṣe, òfò tó kò gbọdọ̀ ṣe, ọmọ àkọ́bálẹ̀ ọmọ àdábà òde ni. Ikú tí ń pọmọ tí bàbá ń dúpẹ́, àrùn tí ń sọmọ tí yóò gbọdọ̀ gún ni. Ọ̀yọ́ dẹ́kun mọ́mọ́ bá mi jà wọ́n sínú ẹni tí ń bínú ọba. Torá láàfin òbí mo kọ́ mọ́ ọwọ́ lọ́lá kiri, ọbọ̀ yóò bí yàn kó lọ rèé sìngbà. Àsìngbà lòun ó bòde Ọ̀yọ́ jẹ́, àjíṣe bí Ọ̀yọ́ là mọ̀ rí. Ọ̀yọ́ ní ṣe bí bàbá ẹnìkan kan, náà fi pé Ọ̀yọ́ ló lọ bá òye o. Ọ̀yọ́ ló lọ bá o wa, ká má tanra wa. Ọ̀yọ́ ló lọ bá, Ọ̀yọ́ ló lọ bá o